wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, June 12 ọdún 2025 táwa nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọyàn Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ara yín máa yá gágá throughout ọjọ́ tòní ni o. Àwọn kan tí ẹ̀ ń ṣe pátápátá lẹ máa ṣe láṣeyọrí lọ́jọ́ tòní. Lẹ́yìn tẹ́ ti tẹpá mọ́ṣẹ́ láti ọjọ́ mẹ́ta, ọjọ́ tòní máa kún fún ìdùnnú àtayọ̀ fún yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe káwọn èèyàn tó da yín mọ̀ sí láàyè iṣẹ́ yín lénìí kẹ́ enjoy ara yín, kẹ́ má wulẹ̀ ṣe ròyìnròyìn nípa nǹkan kan rárá, ẹ má wá ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ wà positive. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí àwọn ìròyìn ayọ̀ tí ẹ ò ti ẹ̀rù kàn tẹ́lẹ̀ kó tó yín létí lọ́jọ́ tòní, tàbí kéèyàn kan surprise yín tó ṣe pẹ́ni tó súnmọ́ yín tá sì bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fún yín. Ó dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lénìí kẹ́ rí dájú pé wà positive, lénìí kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ fi ìfẹ́ àti àyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, inú yín kàn máa dádùn lénìí, inú yín máa dùn naturally. Lénìí kẹ́ relax ara yín, kẹ́ wọlé lákòókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, kẹ́ mọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín dára. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, lénìí ẹ rí dájú pé ẹ tiraka láti wá ìyípo padà fún ìgbésí ayé yín ní gbogbo ọ̀nà. Ẹ gbájúmọ́ gbogbo nǹkan tí ẹ ń fẹ́ fún dáadáa fún ìgbésí ayé yín, bóyá ẹ fẹ́ ṣe fún yín. Ẹ má wulẹ̀ ní bóyá àwọn kùdìẹ̀kudiẹ tó bá wáyé, bóyá ẹ fẹ́ pàtì fẹ́gbẹ́ kan, ẹ wulẹ̀ kojú rẹ̀, kẹ́ tákùlẹ̀, kẹ́ rí dájú pé ẹ borí rẹ̀, kẹ́ sì rí dájú pé ẹ tẹ̀síwájú pẹ̀lú ìgboyà àti ìrètí pé gbogbo nǹkan máa dára, gbogbo nǹkan yìí máa ràn yín lọ́wọ́ púpọ̀ lọ́nà gbọọrọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ má jẹ́ kí mọ́lára yín lágbára jù yín lọ, ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, àkókò tí tó wáyé láti ronú nípa àwọn nǹkan tí ẹ fẹ́ gbé ṣe, àtọ̀nà tí ara tẹ fẹ́ tọ̀ láti rí dájú pé àwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ẹ ṣe wọ́n láṣeyọrí pátápátá lọ́jọ́ tòní sí rèé. Ó dára kí ẹ fẹ̀lẹ̀ ṣe nǹkan ju kẹ́ kánjú ṣe lọ, torí tẹ bá kánjú ó ṣeé ṣe kí àwọn mistake fẹ́ wáyé. Ẹ ṣe nǹkan yín ní ètò lọ́jọ́ tòní, ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì rí dájú pé ẹ fọgbọ́n àtòyè tó lọ́n fún yín ṣe ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni ẹ tún lè create nǹkan tuntun tàbí gbájúmọ́ ọ̀nà tuntun tẹ tún lè gbégbà tí ìgbésí ayé á tún fi dára sí. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lénìí àwọn ìkẹ́ báwọn èèyàn ṣe púpọ̀. Ó dà ó ṣeé ṣe kí ẹ la ọkọ̀ àti ìgbà pẹ̀lú àwọn tó ṣe é gbọ́n jẹ́ olólùfẹ́ yín, kí yín á sì bí ìdùnnú àtayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ fún yín. Ó dára kẹ́ la ọkọ̀ àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ láǹfààní àtòmìnira láti káàkiri lọ bíkíbi lénìí láti lọ wá oore, kò sí wàhálà. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìímẹ́fẹ́ Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, móòdù yín máa dàbí ìgbà pé kí ẹ wòye sí àwọn nǹkan tuntun, àwọn ọ̀nà tuntun tẹ́ tún lè gbé gbà tí nǹkan tún fi dára, tàbí kẹ́ àwọn kankan máa ṣẹlẹ̀ tàbí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fún yín tá sì dàbí ìgbà pé kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fáwọn tó ṣe é wọ́n jẹ́ alásùnmọ̀ yín tàbí mọ̀lẹ́bí. Lọ́jọ́ tòní ẹ lè ṣàlàyé bó bá ṣe ń ṣe yín fún ènìyàn, pàápàá tó bá ṣe é pàwọ̀ wà láàrin èèyàn àti èèyàn tẹ́lẹ̀ èyí dára láti fi yanjú áwọ̀ káwọ̀. Lọ́jọ́ tòní kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kẹ́ free mind yín, ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, lọ́jọ́ tòní á dàbí ìgbà pé nǹkan kún lọ́rùn yín tẹ́ fẹ́ ṣe, á dàbí ìgbà pé iṣẹ́ wọ́pọ̀ lọ́tùn lósì, ó ṣeé ṣe pé ẹ ní nǹkan tó pọ̀ tẹ́ fẹ́ ṣe láàyè ilé tàbí níbi iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tó àtàkùn tó yẹ. Tẹ́ bá fẹ́ rí dájú pé ẹ ṣàṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kílẹ̀ tó ṣú, kẹ́ rí dájú pé ẹ balance gbogbo ẹ̀, kẹ́ ṣe nǹkan yín ní ètò létò, kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe wọ́n ní ìgbẹ̀yìn gbogbo àpadà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ wulẹ̀ tẹpá mọ́ṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ wà positive, kẹ́ wá fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, àkókò ti tó wá yìí láti wulẹ̀ gbájúmọ́ ọ̀rọ̀ inú ilé yín. Kẹ́ wòye tí bẹ́ẹ̀ fẹ́ ṣàtúnṣe ilé lọ́jọ́ tòní, èní dára láti fi ṣàtúnṣe. Ẹ wòye sáwọn nǹkan tí ó sì níbi tí ẹ kó wà nínú ilé yín, àwọn ọgbọ́n tẹ́ fẹ́ dá sí, àwọn nǹkan tẹ́ ń wò pé bóyá ẹ nílò, bí ẹ fẹ́ tún lékùn ni, bí ẹ fẹ́ tún léṣe ni, ẹ lè ṣe gbogbo nǹkan wọ̀nyẹn lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ lọ́jọ́ tòní kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára, kò dára kí ẹ rìnrìn òru, kò dára kí ẹ wáṣọ dúdú, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 lọ́sàn-án ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, àwọn nǹkan tí ẹ ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó dàbí ìgbà pé ó fẹ́ kún lọ́rùn yín, bóyá àwọn iṣẹ́ tẹ́ fẹ́ ṣe, báwọn nǹkan tẹ́ fẹ́ mójútó, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé ó fẹ́ bì díẹ̀. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, ìyẹn á ràn yín lọ́wọ́. Kódà á máa ṣe bí ìgbà pé kẹ́ ẹ jáde lọ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ tẹ́ fẹ́ mójútó lè má fún yín láàyè rẹpẹtẹ láti ṣe àwọn nǹkan míì. Ẹ ṣàwòlẹ̀ gbajúmọ́ṣẹ́ kẹ́ lè rọrẹ gbámú, ẹ free mind yín, kí ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kí ọpọlọ yín jí pépé dáadáa, kára yín sì yá gágá dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tí ẹ̀ ń lé pátápátá tẹ́ fi ń ṣiṣẹ́ lé lórí láti jọ́ mẹ́ta, ó ṣeé ṣe kẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀ lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ti ń ṣiṣẹ́, ó ṣeé ṣe káwọn tó ṣe é pé wọ́n jẹ́ àwọn tẹ̀lẹ́jọ́ ń ṣiṣẹ́ láàyè iṣẹ́ yín kí wọ́n gbárùkù tì yín dáadáa lọ́jọ́ tòní, kí wọ́n dúró pé àwọn fẹ́ ràn yín lọ́wọ́. Bákan náà sì ó dára kí ẹ jáde lọ lénìí náà pẹ̀lú àwọn tó ṣe é pọ́jú olólùfẹ́ àbí mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ láti wulẹ̀ gbafẹ́, láti enjoy ara yín. Ẹ má wulẹ̀ fọkàn sí gbogbo nǹkan kíkan tẹ́ bá wá retí dáadáa ní oore o. Kí ẹ rí dájú pé ẹ gbọ́kàn kó kò lè wọlé ní rọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ ṣe lè ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni. Ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣiṣẹ́ dáadáa sáwọn èèyàn. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má gbàgbé láti wá ìdùnnú àtayọ̀ fúnra yín ní gbogbo ọ̀nà. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lénìí ẹ lè má wulẹ̀ kí ẹ rẹpẹtẹ nípa nǹkan kan ju pé kẹ́ wulẹ̀ gbafẹ́, kẹ́ wulẹ̀ enjoy ara yín pẹ̀lú àwọn tó ṣe é pọ́n súnmọ́ yín lọ. Ó dára kẹ́ lọ ọkọ àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí, látàrí pé yẹn máa dí kí ìbáṣepọ̀ yín kó tún dán mọ́rán dáadáa. Lénìí kẹ́ enjoy ara yín dáadáa lénìí ni o. Èní ò sọjọ́ tẹ́ gbọ́dọ̀ má fàyè gba ròyìn òye rárá. Lénìí kò dára kẹ́ sùn láì tọ́nà sùn. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ wáṣọ dúdú péré mọ̀lá tókè délẹ̀. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn yẹn. Àwọn àṣírí kọ̀ọ̀kan tọ̀dọ̀ tí yín gangan, àwọn pláànì tẹ́ ti ní ní kọ̀kọ̀ yẹn pamọ́ lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín
láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọba tó ní ìmọ̀ jùlọ. Lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.